Ọ̀rúnmìlà wí ọ̀pẹ̀lẹ̀ lóyó tán lọ́dàkùn délẹ̀ díá fún perégedé lè ti ṣe èyí ojúmọ́mọ́ ojúmọ́ tọ́mọ gbogbo wa ní èní ojúmọ́ ajé ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ iyì ojúmọ́ ẹ̀yẹ ni ifá ò ní perégedé ìwọ lọmọ yèyé ojúmọ́mọ́. A dúpẹ́ fún Olódùmarè pàápàá jùlọ fún àṣeyọrí ìpàdé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní èní. Àwọn èèyàn wa ń bẹ nílùú Ìlọrin wọ́n ń ṣètò ìpẹ̀tùsáwọ̀ láàrin àwọn tó jẹ́ mùsùlùmí àtàwọn tó jẹ́ oníṣẹ̀ṣe wa. Wọ́n ń ṣètò yẹn lọ́wọ́ léyìí tí àwọn amòfin wa eléyìí bí Fáwòrì méjì kan ni ó ní òun wò mí mò ń wò ọ́ ta wá ló ṣeun nínú wa bí wọ́n ti ń ṣètò yẹn nílùú Ìlọrin là ń wò níbí àwa náà ń ṣètò tiwa mo sì nígbàgbọ́ pé àwọn náà ń wò níbẹ̀. Bàbá ẹ dákun kó tiẹ̀ tó di pé á tiẹ̀ gbé ìtàn pẹnu. Ẹ̀yin gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ àfọ̀ṣẹ ìṣẹ̀ṣe tó sì jẹ́ ìkan pàtàkì nínú ẹgbẹ́ ìpẹ̀tùsáwọ̀ oníṣẹ̀ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ni. Ìpẹ̀tùsáwọ̀ oníṣẹ̀ṣe ẹ bá ń dákọ yín fúnlé ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé n tí mo fẹ́ ká yànnàná lórí ìjókòó wa tèmi ni pé ọ̀nà wo lẹ lérò páwọn tó jẹ́ mùsùlùmí gbà tàbí tí wọ́n ń gbà tí wọ́n fi rí àwọn bàbá wa tàbí tí wọ́n fi rí oníṣẹ̀ṣe mú tó fi di pé ìṣẹ̀ṣe ò wá lẹ́nu tàbí wọ́n wá di lénìí ni wọ́n wá ń sọ pé àwọn èsè oníṣẹ̀ṣe mọ́. Ọ̀nà wo ni wọ́n gbà tí ní àjò yẹn ti fi ń ṣe é ṣe fún wọn tó yẹ kí àwọn bàbá àtàwọn ìyá tó yẹ kí wọ́n kíyèsí nítorí kí ọmọ bá ṣe ṣẹlẹ̀ mọ́ torí pé ìlú Ìlọrin ìlú ìṣẹ̀ṣe ni ìlú Ìlọrin ilẹ̀ káàárọ̀ oòjíire ni Yorùbá ni wọ́n ń sọ kódà béèyàn bá dá wákà mẹ́ Yorùbá lè yóò fi dà. Gẹ́gẹ́ bí ìwòye tí bàbá mi ẹ bá ní dákọ yín fúnlé kẹ́ bá ní sọ ọ̀rọ̀ náà. Mo kí gbogbo ojú tó wò mí pé a kú ojúmọ́ àsìkò tèmi Elédùmarè á bá wa ṣe. Gbogbo ojú tó ń wo ìwòran yìí ojú yóò ní fọ́ etí yóò ní di ànírógun nílẹ̀ Yorùbá. Orúkọ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ni Olúwo Ifáyẹmí Ọdẹ́pọ̀ṣì Arógundádé tí mo jẹ́ alága ẹgbẹ́ àfọ̀ṣẹ ìṣẹ̀ṣe fún gbogbo àgbáyé. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ojúmọ́ o. Ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tẹ́ béèrè yìí. Mo kí atọ́kùn ètò. Kábíyèsí mo ti datọ́kùn lónìí àbí. Bẹ́ẹ̀ni mo kí atọ́kùn ètò. Kábíyèsí. Torí ọgbọ́n tẹ́ fi ń tò ó tí ò fi dìjà Elédùmarè ò ní pa ọgbọ́n náà mọ́ yín nínú. Bó dẹ̀ kẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ní sùúrù tẹ́ ìwà Ọ̀rúnmìlà tẹ́ ìjẹ́ kó dogun gbogbo yín ni mo kí. Kò sọ́nà méjì tí wọ́n ń gbàjọ ìtọ́jọ́ lọ. Irọ́ ní bẹ́ẹ̀ di àlọ́ o. Ṣùgbọ́n kéèyàn tó lójú ọmọ kékeré í máa ń jọ bí òótọ́. Ṣùgbọ́n lójú àgbàlagbà irọ́ ní máa ń jẹ. Irọ́ ní bẹ́ẹ̀ nídìí àlọ́. Àwọn mùsùlùmí ò ní nǹkan fẹ́ fún wa nílẹ̀ Yorùbá ju kán tàn wá jẹ. Ẹ jẹ́ ìfọ̀rọ̀ bàbá mi kan ṣe àpèjúwe. Mi ò fẹ́ ká lọ jìnnà lórí ẹ̀. Èmi àti bàbá mi jọ ń ṣiṣẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n. Wọ́n máa ń mú mi káàkiri. Onígunukú ni wọ́n. Gbogbo àwọn tó bá wà ní sáìdì Oníhàlé, Ṣẹ́ríkí, Ifọ̀, wọ́n máa mọ ẹni tí mò ń sọ yìí. Ìyẹn nílùú Ìlọrin. Ìyẹn nílùú Ògùn State. Lógùn State. Àwọn náà mú mi dé Ìlọrin. Bàbá ọlọ́sàn ìkẹ́ wà lóko olówó látijọ́. Oko olówó tí wọ́n ti lọ ń bodò Iyemọja yìí. Bàbá yìí nìkan ló wà nínú bó oko olówó. Bàbá tí lásìkò táwa débẹ̀ láti ọlọ́jẹ̀ láti máa wá sí oko olówó. Kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ ẹni pé ṣàdédé ní bàbá ìbára gbé wọ́n ní kò wọ́n di mùsùlùmí gbogbo tóun ní kọ́ kóun mọ́ lò mọ́ torí pé Ọlọ́run ọba ò fọwọ́ sí ọmọ tóun bí gangan nísìnyí bóun fà mo ní kí lẹ wá fẹ́ ṣe ó lóun ó di mùsùlùmí ni ó di mùsùlùmí o. Ọ̀nà tó wá gbà di mùsùlùmí ọ̀nà ìtànjẹ ni n tó wá yà mí lẹ́nu mo fẹ́ sọ fún aráyé lédè kẹ́ ẹ gbọ́. Bàbá yìí di mùsùlùmí lọ́dún tó kọjá lọ nígbà tí ó fi dirú ọdún yìí àìsàn sí bàbá òun.
ó ní àrùn ìrọ̀lápá ìrọ̀lẹ́sẹ̀ ṣùgbọ́n nínú ibi tá a ti ń ṣe ìtọ́jú bàbá yìí lọ́wọ́ pé kẹ́lẹ́mìí ó mọ̀ gbà k'Elédùmarè bá wa dá ẹ̀mí ẹ̀ sí. Níbẹ̀ láti rí i pé bàbá yìí wá sọ ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yìí bà mí lẹ́rù. Ọlọ́mọ ohun tóun tọ́ tóun jẹ́ pé òun lòún bí tó sì rán ní gbogbo ẹ̀kọ́ tó sọ òun di onímùsùlùmí. Olówó bá wí pé ṣéwù òun ni mo bí wọ́n ṣe é pè ní ìlànà wọn orí ìtàn mọ́ bẹ́ẹ̀ ìsìlẹ̀ tán mọ́ bẹ́ẹ̀ láyé Ọlọ́run sì ní jẹ́ kí n tán mọ́ bẹ́ẹ̀ Olódùmarè ò ní jẹ́ kí n bá wọn ní ìpè kankan. Ẹ gba nǹkan kan lọ́wọ́ ànábì. Ànábì èmi àtànábì ò tán èmi àtànábì ò tán. Ṣé ẹ lè sọ fún Ọlọ́run pé gbogbo ohun tẹ́ ẹ gbà lọ́wọ́ ànábì pátá àbí oore tẹ́rí látara ànábì k'Ọlọ́run ó gbà? K'Ọlọ́run ó gba gbogbo ohun tí bá gbà látọwọ́ ànábì Ọlọ́run ó gba gbogbo ẹ̀. Ó gbà lọ yín báyìí. Pátápátá. Ṣùgbọ́n ṣé àwọn tó wá jẹ́ àfa sáà náà lè sọ pé gbogbo ohun táwọn rí látara àṣẹṣe pé k'Ọlọ́run ó gbà? Bàbá mi ẹ mọ́ lọ jìnnà. Mo ti gbọ́. Ẹ mọ́ lọ jìnnà ẹ mọ́ tọ́bọ̀ lẹ́nu. Ẹ mọ́ tọ́bọ̀ lẹ́nu o. Ẹ jẹ́ ká pín lọ́tọ̀ọ̀tọ̀ o. Ànábì ò tán mọ̀ràn mi. Gbogbo àfà tó bá lè sọ pé ikú tó pa ànábì ni kó pa òun ẹ jẹ́ kó náwó. Ikú tó pa Ọ̀rúnmìlà lè fi fẹ́ kú. Mo fi irú ikú Ọ̀rúnmìlà mo fi tọrọ. Ikú tó pa Ọ̀rúnmìlà ni kó pa èmi. Ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì kí wọ́n náà sọ pé ikú tó pa Jésù ni kó pa àwọn. Káàkiri máa gbélébù. Kò jù bá ń lọ. Ṣùgbọ́n ìjàlẹ́nu tí mo fẹ́ sọ fún yín bàbá wa tọkùn adé Ifá adé ẹ máa ṣe dáadáa nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá. Lọ́mọ yìí bá béèrè wípé bàbá mi ṣé wù òun bí ṣe é kì í náà pé ó lóun bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ pé òun fẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ̀ bí sì ti máa ń ṣèlérí pé kò fún un lówó ṣùgbọ́n òun á fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ tipátipá ó sì mọ̀ yìí pé ẹ ní àwọn àfọ̀ṣẹ àti èpè olúgbòhùn tẹ́ fi ń bá Elédùmarè sọ̀rọ̀ ẹ fún òun fún séwù kó lè fi gba nǹkan yìí. Lẹ́yìn ìgbà tí wọ́n wẹ bàbá sí wọ́nká. Bẹ́ẹ̀ ni ànábì ò lè gba nǹkan kan Allah ò lè gba nǹkan kan Ọ̀rúnmìlà fún wa lọ́nà àtọ̀ gbógun bá dé ó ní tá a fi máa kojú ogun bọ́fun bá ń gbẹwọ́ ó ní tá a fi mú mi bọ́ọ̀rúnmìlà ṣe kọ́ wa nìyẹn torí pé bá ṣe dá ẹ̀rọ náà la dá èlé gbélédùmarè ṣe ṣẹ̀dá ilé ayé nìyẹn kò ṣẹlẹ̀ tí Ọ̀rúnmìlà fi fi àìjẹ wá nínú wọn. Mo wá ní bàbá ilẹ̀ wàá ṣe báyìí ọmọ yín tó wẹ̀yìn tán wẹ̀yìn sí wọ́nká tẹ́ ẹ ti di mùsùlùmí òdodo àbí òdodo dẹ̀dẹ̀ ni mi ò mọ̀ yẹn pé bó òdodo bí òdodo dẹ̀ ni wọ́n tún wá ń béèrè àfọ̀ṣẹ lọ́wọ́ yín Allah àwọn ò lè fún wọn ní àfọ̀ṣẹ ni. Bàbá yìí wá wo títí ó ń lòótọ́ mo mọ̀ sí sọ Ifáyẹmí ìró débẹ̀ àwọn tó wẹni sí wọ́nká tán ní gbogbo nǹkan lọ yìí ní Allah àwọn ń gbọ́ torí pé Allah yàtọ̀ sí Olódùmarè ó yàtọ̀ sí Ọlọ́run wa àwa ti mọ Ọlọ́run àti mọ Elédùmarè kan tó ń orúkọ Allah àwọn dé Allah nìkan yẹ kan kọjú mọ́. Bí bàbá yìí ṣe sọ pé òun ò ní fún ọmọ yìí nìyí ọmọ yìí gbógun ti bàbá pé òun ó bẹ̀rẹ̀ bàbá òun dànù ni gbogbo tó ọmọ bá ti béèrè lọ́wọ́ kó wà nínú àlùkùránì tí bàbá ò bá ti ṣe àdàbí ní ká pa lẹ́yìn báyìí ayé ọmọ náà bàjẹ́ ni o gbogbo àwọn tó ti báyé wọn jẹ́ ló pọ̀ jù lórílẹ̀‐èdè yìí so ó jẹ́ èyí tí mo rí ọ̀nà tí wọ́n máa ń gbà láti fi tàn wá jẹ náà ni wípé bá a bá dọ́run Ọlọ́run ti kó Allah ti kó àádóje obìnrin bá a máa bá ṣe yùnkẹ́yùnkẹ́ èmi ò mọ̀ pé Allah ń ṣe olóṣó nínú ẹ̀sìn náà ni mo ti rí wọ́n sì sọ pé Allah ti kọ́ àwọn ilé ńlá kankan èmi ò bóyá Julius Berger lọ rí ní Allah wọn gbé fún un ní o contract tí ò lè kọ́lé fún ènìyàn láyé níbo wá ní ọ̀run ọ̀hún wá ẹ jẹ́ kí mùsùlùmí kó jáde pé ibi tó ọ̀run wà ní by scientifically gbogbo ibi tó ọ̀run wà lélẹ́yìí wọn lè sọ níbo lójú Elédùmarè wà ní gbàgbé àwọn oníṣẹ̀ṣe máa ń sọ
torí a bẹ̀rù Elédùmarè, a nífẹ̀ẹ́ Elédùmarè, a bọ̀wọ̀ fún Elédùmarè, a gbé Elédùmarè ga jù gbogbo òrìṣà lọ. Àwa kì í sin òrìṣà, à ń bọ òrìṣà ní. Àwa ń bọ òrìṣà ní, a kì í sin òrìṣà. Elédùmarè lọ́ba kan ṣoṣo tá a lè sìn. Ẹ tiẹ̀ sọ̀rọ̀ kan tí ó kàn tiẹ̀ ṣe mí ní kàyéfì nítorí pé ńgbà tẹ́ sọ pé ikú tó pa Ọ̀rúnmìlà ní kó pa yín. Ọ̀rọ̀ kan ti wá jáde lórí ọ̀rọ̀ tá a sọ pé Ọ̀rúnmìlà ò kú. A wá rí ìkan nínú àwọn aláàfáà àti mújẹ tí ó sọ pé ẹgbọ́rọ̀ tí Dìndìnrín sọ pé ó ní Ọ̀rúnmìlà ò kú. Níbo wá ni sàárè Ọ̀rúnmìlà wà? Nítòótọ́ wọ́n lè fojú kan sàárè ànábì, wọ́n sì ń fojú kan sàárè Jésù, ṣùgbọ́n Ọ̀rúnmìlà ò kú. Tó bá jẹ́ pé Ọ̀rúnmìlà bá wá kú, kárí babaláwo tí ó ṣẹ̀rí ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tó sọ o Ọ̀rúnmìlà kú o, ibi sì ni ojú orí rẹ̀. Ọ̀rúnmìlà jẹ́ kó yá pé ọ̀nà tààrà elóore òkun. Ìní pé ẹ̀ ń sọ ní ìsìn pé ikú tó pa Ọ̀rúnmìlà kọ́ pa ẹ̀yin náà bá. Ikú tó pa Ọ̀rúnmìlà tá a wà nítorí pé ikú ni gbogbo àwọn kèfèrí, lórí kèfèrí làwọn. Kèfèrí làwọn. Kèfèrí ni wọ́n. Kèfèrí ni wọ́n. Àwọn akọ́kọ́ àwọn náà gbà pé ikú ni. Kábíyèsí Olódùmarè. Torí pé Ọ̀rúnmìlà gòkè olórí ọ̀run ni. Ẹja wa pin. Béèyàn bá dijú tí omi mọ́, wọn lọ́run ló lọ. Èèyàn tó wá gun ọ̀pẹ àgùnkà náà lọ, òde ọ̀run ló lọ. Ikú ni wọ́n kà kún. Kábíyèsí Olódùmarè. Ẹ jẹ́ ká wá gbà pé àwọn kèfèrí ibi tí wọ́n rí mọ náà ni wọ́n sọ pé ikú. Ṣùgbọ́n tá a bá wá sọ pé ikú, ẹ dákun ẹnìkan ni wọ́n mọ̀ kàn mọ́gì. Èso ńláńlá báyìí alágbẹ̀dẹ tó rọ gan wọ́n ní kò lóko. Kábíyèsí Olódùmarè. Wọ́n ní kò kì í bọ́bìnrin sùn. Èso ńláńlá báyìí ni wọ́n fi kàn. Ẹnì kejì tá a sì ń sọ àwọn ẹlẹ́sìn jàgídíjàgan yìí májèlé ní ń bẹ nínú tí odidi oṣù bíi mẹ́fà ló fi jẹ̀rora ikú. Kódà tó sọ níbi kan pé òun sì rí ikú ẹ̀rù sì ń ba òun. Kábíyèsí Olódùmarè. Ẹni tó kọ́kọ́ jẹ nínú oúnjẹ ọ̀hún ó rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀ títí lọ́jọ́ òkú ẹ̀. Ẹni tẹ́ wá fún ní májèlé jẹ gangan ọjọ́ tó wá kú náà ni wọ́n pa obìnrin tó fún ní májèlé. So gbogbo ẹni bá lè ṣe àdúrà pé irú ikú tó pa lágbájá yìí náà ni kó pa òun, ṣùgbọ́n irú ikú tó pa Ọ̀rúnmìlà torí pé mo pa Ọ̀rúnmìlà ò kú. Èmi sọ pé ikú tó pa Ọ̀rúnmìlà ni kó pa èmi náà, Ọ̀rúnmìlà ò kú. Ẹ̀dá wo ni òkú lènìyàn tó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ kú ó tún fi ọmọ sáyé torí pé Ọ̀rúnmìlà jẹ́ pé iná kú ó fi eru bojú, ọ̀gẹ̀dẹ̀ kú ó fi ọmọ rẹ̀ rọ́pò, bólóyè bá kú yóò fòlóyè sílẹ̀. Adúpẹ́ lọ bàbá wa Olúwo Ifáyẹmí Ọ̀dẹ́pọ̀sí gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe fún ala. Ǹjẹ́ bí n bá kọrin kan ní ìmọ̀ bóyá ìtì ẹ̀ bá mi gbé kásẹ̀ ọ̀rọ̀ yẹn ńlẹ̀ léyìí tí ọmọ ṣe déédéé ọ̀rọ̀ tẹ́ sọ tó wá ṣe déédéé akitiyan ọ̀rọ̀ tí bàbá wa Ifásayọ̀ Àlàbí táwọn náà máa ń sọ. Ṣé tí n bá ti kọ ìmọ̀ bóyá ẹ bá ń gbé àbá? A gbé iṣẹ́ kí la gbà. Gbogbo ọgbọ́n tí mo mọ̀ fi bá mi kó jọ. Gbogbo ọgbọ́n tí mo mọ̀ fi bá mi kó jọ. Má jẹ́ n kó ta lórí irọ́. Má jẹ́ n kó ta lórí irọ́. Àní gbogbo ọgbọ́n tí mo mọ̀ fi bá mi kó jọ. Gbogbo ọgbọ́n tí mo mọ̀ fi bá mi kó jọ. Má jẹ́ n kó wọn ta lórí irọ́. Má jẹ́ n kó wọn ta lórí irọ́. Wọlá bàbá wa Ifásayọ̀. Wọlá bàbá wa Ifásayọ̀. Jẹ́ ká sóríire. Jẹ́ ká sóríire. Bàbá ẹ sóríire bíi bàbá wa Ifásayọ̀. Àṣẹ. Ẹ sóríire jù wọ́n lọ. Ẹ jẹ́ kí n bọ́ sí apá ọ̀tún mi níbí nígbà tí màá máa kọjú sí bàbá mi Aláàfin Àṣà tí wọ́n bá tiẹ̀ kàrámọ̀ ọ̀hún gbọ́ èmi kìnnìkìnnì kan ìwà ọ̀gẹ́rẹ́ kan ọmọ Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ sì ni ìlú Ààfin àti ẹ̀dúpẹ́ pé ẹ̀ tí ìfẹ́ nì tí ọ̀tọ́ jọba torí pé kọ́pẹ́ ká tó jẹ́ ó dáa ju ká jẹ oníjẹkújẹ èèyàn bí àwọn tó jẹ́ pé ńgbà tí wọ́n jẹ tán wọ́n wà máa sọ̀rọ̀ bí ìgbà tí wọ́n da gúgúrú sí lẹ́nu ọ̀wọ́n ní wèrè díá fún gúgúrú eléyìí tí ń gbógun lọ lágbádá ká tètè délé ayé ọ̀sọ́pá gbàlè yẹn àmọ́ iye àwọn ẹlòmíì ń bẹ kódà ìjọba ọ̀sọ́ pé kéèyàn ní làákàyè bẹ́ẹ̀ ni torí pé ẹlòmíì àmọ́ bẹ nípò ọba tí ó jẹ dédèrè adúpẹ́ ẹ̀yin ará Ọ̀yọ́ pé ẹ̀ tí ì jẹjẹkújẹ Ọ̀yọ́ ò sì ní jẹjẹkújẹ ẹ̀ ní gbàgbàkúgbà torí pé ẹni tí ò jẹjẹkújẹ tí ò gbàgbàkúgbà ẹni ò ní ṣèṣekúṣe Ọ̀yọ́ ò Ọlọ́run ní sọ yín padà dó ní ṣèkúṣe lágbà lọ́dún rẹ̀. Bàbá mi kí ni ìwòye àti ọ̀rọ̀ tí lórí báwọn tó ń jẹ́ mùsùlùmí bí wọ́n ṣe ń rí àwọn oníṣẹ̀ṣe wọ̀ lára ẹ bá ní ṣàlàyé díẹ̀ lórí ẹ̀. Àkọ́kọ́ mo kọ́ kí gbogbo àgbáyé ní kíkí tó ní ọlá jùlọ ní ilé ayé àti ní ọ̀run wípé àbọ̀rú àbọ̀yè
gbogbo àtọ́ àsúre wò. Gẹ́gẹ́ bọ́n ṣe sọ Wálé bèrè lórúkọ tèmi o Aláàfin àṣà èyí tí òpin méjì jákèjádò gbogbo àgbáńlá ayé mo jẹ́ kókó kan nínú ẹgbẹ́ àfọ̀ṣẹ ìṣẹ̀ṣe ọkọ̀ gbogbo mọ́lé Bẹ́ẹ̀ni. bó ṣe rí mo sọ yìí ṣe rí ọ̀rọ̀ tí wọ́n béèrè yìí èmi ò mú ọ̀rọ̀ yìí orí níbi tí àwọn bàbá wa ti sọ ọ̀rọ̀ Ifá náà ni Ifá sọ̀rọ̀ yìí ó fi múlẹ̀ ọ̀rọ̀ yìí ni ó da àwọn bàbá wa láàmú ó ní ìbínú ò ṣe nǹkan kan fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó bá ní sùúrù yóò dògbó yóò yàtọ̀ yóò wá jayé fàjẹgbin bí ẹni láyìn eléyìí làwọn bàbá wa rò tí wọ́n fi ọmọ ẹyẹ sí abẹ́ tí wọ́n sì gbé ká gbogbo tí àwọn Ìlọrin ń ṣe lónìí kí n má sọ pé àwọn Ìlọrin gbogbo tí àwọn ìmọ̀le torí ìmọ̀le wá sí Ìlọrin ni Ìlọrin ilẹ̀ Yorùbá ni tí ò sì ní yípadà láyé èmi máa ń sọ fún gbogbo èèyàn gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá Ifá ló tẹ̀ Ọ̀rúnmìlà lélẹ́dùmarè rán òun lẹ́lẹ́rìí ìpín wọn ní pé Muhammadu bẹ́ẹ̀ o Ifá la sì fi ti ayé dó wọn sì ní pé Jésù bẹ́ẹ̀ wọn ní pé lẹ́lẹ́rìí ìpín wọn kì wọ́n ní oríkì yìí rí láyé ẹ̀rí bá àwọn bàbá ti sọ́nú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n mọ ibi tí ànábì sùn sí wọ́n mọ orúkú tó pa Jésù ẹ̀já abọ́ta ta ló mọ kú tó pọ̀ Ọ̀rúnmìlà níbo l'Ọ̀rúnmìlà kú sí ẹ sọ fún wa àmọ́ kú tó pa ṣùgbọ́n ta ló fojú orí rẹ̀ hàn wá. ibi tá a lọ náà ni ẹni tí ò lè fojú orí èèyàn hàn èèyàn ò lè sọ pókù ṣùgbọ́n torí mi mojú orí bàbá mi. àwọn bàbá yìí tẹ̀lé ọ̀rọ̀ Ifá torí gbogbo tí ń jẹ́ ìṣẹ̀ṣe. ṣé ẹ mojú orí bàbá yín. èmi mọ̀ o ìtí ń jẹ́ ìṣẹ̀ṣe ìgbàgbọ́ ní ń jẹ́ ìṣẹ̀ṣe ìfẹ́ ní ń jẹ́ ìṣẹ̀ṣe òótọ́ ní ń jẹ́ ìṣẹ̀ṣe àlàáfíà ní ń jẹ́ ìṣẹ̀ṣe máa yànnà gbogbo ẹ̀ fún yín nísìn kí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ lérí babaláwo tí ń rìn láyé ẹ kọ́kọ́ di eléyìí mú tí ó kó sójà sẹ́yìn torí kò nígbàgbọ́ nínú Elédùmarè ó sì nígbàgbọ́ nínú Ọ̀rúnmìlà nígbàgbọ́ nínú Elédùmarè àti Ọ̀rúnmìlà ń dárìn tí nǹkan kan ò ní ṣe lónìí ẹmọ iye àfọ oníwàásí tí ń rìn kiri tó jẹ́ pé àwọn sójà wọn máa tẹ̀lé wọn wọ́n wà máa sọ fẹ́yìn pé ẹgbẹ́kẹ̀lé Allah ẹgbẹ́kẹ̀lé táwọn bá gbẹ́kẹ̀lé Allah tó yẹ wọ́n máa lo security kankan. èmi ṣe bíbi tójú làdé ó yẹ kéèyàn bẹ́yàn bá ń lọ pé báyà àlìsíkẹ́yìn náà wá bí ọlọ́gbà security mẹ́ta. nígbà táwa lé Elédùmarè. ẹ ti bá ń bẹ lọ́n kì í bẹ́yàn. Ifá ní gbà mí Elédùmarè ìwọ mo gbójúlé gbà mí Elédùmarè ìwọ ni mo fẹ̀yìntì gbà mí Elédùmarè ọba gbà mí a kì í dúró tẹ Elédùmarè kójú ó ti ní òun làwọn oníṣẹ̀ṣe ń ṣe. eléyìí wọn á fi wẹ́ bá ẹ̀yin tí mo tún rí gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ẹ̀yin mo lè pè lọ́mọ ìyá wa torí àwa èèyàn pọ̀ sí àyè sí ìyẹn ayò ẹ̀yin kìrìsìtẹ́nì torí tí wọ́n bá ń pèyàn lé onígbàgbọ́ àwa oníṣẹ̀ṣe ni ẹ̀yin lẹ tún tẹ̀lé wa kí gbogbo àgbáyé máa gbọ́n tí mò ń sọ yìí dáadáa torí pé tó bá jẹ́ pé bí àwọn onímọ̀lé ṣe rí làwárí ayé ò ti bàjẹ́ ṣùgbọ́n tí irúnmọlẹ̀ sọ fún àwa làwa ń ṣe irúnmọlẹ̀ ní ọ̀rọ̀ Elédùmarè la tẹ̀lé torí fún Elédùmarè ó ti dá ayé ó sì sọ tí gbogbo owó jẹnu ayé ó sì sọ ìrìn àjò tá a rìn ẹ rí pàwọ̀ dára wa láàmú ẹ wá wọn tí ń dára wọn láàmú nísìn wàhálà ń jẹ́ ti gbogbo wọn torí àwọn náà ní wàhálà wọn ní kinní kan wàhálà àwọn kọ̀ọ̀kan sí àwọn ò ní wàhálà lọ́dọ̀ tiwa ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì ẹ̀yin náà má sùn nítorí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kàn ẹ̀yin náà àwọn yìí wọn bá wa jàjẹ ẹ̀sìn o wọ́n fẹ́ pa ní tí ń jẹ́ káàárọ̀ òjíire wọ́n fẹ́ parun ni nítorí ìjẹkújẹ ní tí ń jẹ́ káàárọ̀ òjíire wọ́n fẹ́ parun ni nítorí ìjẹkújẹ nítorí pé ìlú Mẹ́kà tí wọ́n ń lọ ìṣẹ̀ṣe tí wọ́n ní wọ́n ń ṣe níbẹ̀ ìṣẹ̀ṣe wọn ni wọ́n ń ṣe níbẹ̀ bẹ́ẹ̀ ni fún àpẹẹrẹ nígbà tí wọ́n bá lọ sí Mẹ́kà wọ́n á ní wọ́n mumi sẹ́mísẹ́mí àwa ń lọ sí Ọ̀ṣun Òṣogbo ṣé wọ́n ya wèrè ni ìyàtọ̀ wo ló wà ń bẹ̀ Ọ̀ṣun Òṣogbo ṣé èèyàn láǹfààní gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire ju kó lọ mumi sẹ́mísẹ́mí lọ omi tí ìsomi ti lé bàbá rẹ̀ ó dàbí ọmọ tí ò mú yàn ya rẹ̀ ni ọmọ tí ò mú yàn ya rẹ̀ kò lè gbó lẹ́nu kò lè dá tọ́ nígbà tí ẹ lọ bẹ̀ tẹ́ ń lọ mumi sẹ́mísẹ́mí ẹ sọ fún mi ta ló wá láti bẹ̀ yẹn rí tó wá mumi Ọ̀ṣun kódà àwọn tó tún wá gbọ́n táwọn wà lórílẹ̀‐èdè míì tómi wà ń lu tiwọn náà láwọn aláwọ̀ funfun wọ́n wá bí wọ́n wá mumi yìí. ṣé n tẹ́ ń sọ ni pé ká fún tiwa náà ní packaging kó fi lè jẹ́ kó wọ́n fi àwọn àtọ̀hún rí òfin omi tí ń bẹ lọ́dọ̀ tiwa ẹ wò ẹja sáré ya yín ní kinní kan wọ́n ń lọ sí Mẹ́kà
lọ́dún yìí ó ní èèyàn tó kú kí wọ́n tó kú òǹbí kì í ṣe pé a fi yọ̀ wọ́n a fi ń sọ òótọ́ fúnra wa ni pé ìyà la fi ń jẹra wa tá a bá ti padà síbi tó fi bí wa. Wọ́n tún dé ọ̀hún àwọn kan tó ń sunkún ebi àwọn kan tó kú sọ́hùn. Ẹ sọ fún mi níjọ́ wo ni wọ́n lọ sọ́sùn Òṣogbo rí téèyàn kú síbẹ̀ ẹ sọ rí. Kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ èèyàn ò sì rí wá ní lọ síbẹ̀ kó má sọ pé òun rí pàkánú ayé òun ẹ bèrè nínú gbogbo àwọn tó ti ń lọ. Tẹ́ ẹ bá wá dé Ọ̀ṣun Òṣogbo tẹ́ bá ti wọlé ìwọ tó ti débẹ̀ rí ẹ lọ wo àwọn tí wọ́n wá ṣe bẹ̀yẹn ní ẹ̀ṣọ́ àwọn aláwọ̀ funfun ni ṣe rí pé nǹkan ń ṣe wá. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ sọ wọ́n ti fún mi ní ìmísí orin kan ẹ pé àfiṣe lórin tèmi tí n bá kọ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ lè tẹ̀lé mi ṣùgbọ́n ẹ jẹ́ n kọ délé náà orin tẹ́ ẹ kọ nípa Ọ̀ṣun ẹni pé wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀ wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀ ó wọnú Ọ̀ṣun o Ọ̀ṣun bá omi sọ̀rọ̀ omi gbọ́ ó wọnú Ṣàngó o Ṣàngó bá iná sọ̀rọ̀ iná gbọ́ ó wọnú Àkàpò Àkàpò bá Ìkìn sọ̀rọ̀ Ìkìn gbọ́ wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀. A máa gbé lẹ́ẹ̀kan sí wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀ wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀ wọnú Ọ̀ṣun o Ọ̀ṣun bá omi sọ̀rọ̀ omi gbọ́ wọnú Ṣàngó o Ṣàngó bá iná sọ̀rọ̀ iná gbọ́ wọnú Àkàpò Àkàpò bá Ìkìn sọ̀rọ̀ Ìkìn gbọ́ wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀. Ẹ wo orin tí bàbá wa kọ yìí ibi tẹ́ ẹ ti mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ló lé ayé òun ó sì parí ayé nígbà tí wọ́n mú iná ẹ̀yin tẹ́ bá ti dé Ìkòrí tẹ́ bá dé Marina eré Ṣàngó ni wọ́n ṣe síbẹ̀ níbo náà ti mú iná lára ìṣẹ̀ṣe ni lára àwọn ọ̀rúnmọlẹ̀ ni gbogbo tí wọ́n ṣe lónìí tí ń fò lórí afẹ́fẹ́ Ọya ló ní atẹ́gùn ẹ sọ yìí tí Muhammadu ní ń bẹ̀ ẹ sọ yìí tí Jésù ní ń bẹ̀. Kábíyèsí Olódùmarè. Tí àwọn tó sì jẹ́ aláwọ̀ funfun tí wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ fún wa ṣé wá rí ibi tí mo wá fẹ́ parí ọ̀rọ̀ yìí sí rè tí mo sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ lẹ́yìn Kristi kẹ́yìn náà dìde torí ìyà kankan ò ní jọ oníṣẹ̀ṣe o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe rí tí mo sọ pé ẹjọ́ wá lápá kan ni pé ẹ̀yin jókòó ti ń sórí ọwọ́ yín. Ń tẹ̀lé ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún wọn. Tí Ọlọ́run sọ wọ́n ń sọ nímọ̀lé. Kábíyèsí. Ṣé ẹ dákun ẹ wò kẹ́ ẹ tó fẹ́ ẹ má ní mo bọ̀ lẹ́nu kéegi ọgbà kí lọ yín kéegi o lẹ́nu ọjọ́ mẹ́ta nílùú Ìlọrin Ṣàngójà ó wá pa àwọn kidnapper tí wọ́n kidnap èèyàn nílùú Ìlọrin tó jẹ́ páwọn èèyàn wọn tí wọ́n kidnap ní wọ́n rán Ṣàngó sí wọn Ṣàngó wá pa wọ́n. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kẹ́ bá fi kọ́rọ̀ yìí kí ló dé táwọn àáfàá Ìlọrin yìí sin wọ́n láwọn ẹni tí Ṣàngó bá pa àbí tí wọ́n bá ní ṣẹ̀ṣẹ̀ kúrò nílọrin lọ́jọ́ tí Ṣàngó bá jà. Gbogbo ẹnu ni mo fi sọ mo tún sọ lónìí ìwọ àáfàá tó bá gbọ́ pé Ṣàngó pààyàn níbì kan tó bá jẹ́ pé lóòótọ́ ni Allah tó ń pè dá ẹ lójú lọ bẹ̀ kó lọ sin òkú ẹni náà. Kábíyèsí Olódùmarè. Kó tó pé 3 days tólúkòso àyára ná tí ò bá farahàn wọn ò fún lówó ni ò tí wọ́n bá fún lówó tó bá gbé tó tówó ńkọ́. Bàbá ìkànnì wọn mi ìfẹ́ dárúkọ ká má rò pé bóyá ń sọ pé kíní ó ní kíní ń jẹ́ omi farahàn nígbà àwọn dìdìrì ó máa sọ̀rọ̀ wọn ló kúkú Yẹ̀húdí àbí kí ló ń pè kíní ń jẹ́ kú Yẹ̀húdí ta ló fẹ́ sọ pé nínú ọyà ìwọ tó já àfà lónìí lẹ́yìn ọ̀rọ̀ yìí. Mọ́tò tó gbókè sínú odò lẹ́sọ̀. Bàbá ẹgbọ́n tí bàbá wa sọ lẹ́ẹ̀kan pé ikú tọrùn mi là á kú. Ìwọ àfà tó bá dára ẹ lójú ó ní àfà yín yẹn kúkú Yẹ̀húdí ó yàwó náà bọ́ ta sọ pé irú ikú yẹn kankan so pamọ́ ẹ lórí àbí kó mi pa jáde lónìí tó o bá ti lè sọ ajẹ́ pé onírọ́ ni. Ṣùgbọ́n bí tẹ́mi wá ń lọ rèé gbogbo ẹ̀yin tẹ́ wà ń lù lọrin tẹ́ jọmọ káàró òjìrè fọkàn yín balẹ̀ ilẹ̀ Yorùbá nìlọrin àwa kọ́ la gbalẹ̀ àwọn tó nílẹ̀ ti gbalẹ̀. Àwọn tó nílẹ̀ ti gbalẹ̀ ṣùgbọ́n wọ ọ̀dàlẹ̀ ló balẹ̀ kú torí wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni tó bá dalẹ̀ yóò balẹ̀ lọ ni. Bàbá mi ẹ dákun torí Ifá wọ́n máa ń kọrin kan fún Ìlọrin ọmọ gbọ́ ìlú Ìlọrin kì í ṣèlú wàhálà fa níbi tí wàhálà pọ̀ sí. Ìlọrin wa kì í ṣèlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sún màálìjánà Ìlọrin ni. Ẹ dákun tí mo kàn fẹ́ béèrè ni pé bàbá ṣé òtítọ́ ni orin yẹn ní ṣe pẹ̀lú ìwà wọn
tí n bá gbé Ìlọrin ni màá ní ìmọ̀túnmọ̀ orin ṣùgbọ́n Ọlọ́run fún mi láǹfààní láti gbé Ìlọrin gbogbo ìtàkùjímọ́ ìsàlẹ̀ àlùkò ọlọ́jẹ́ ìtàkùrẹ́. nígbèsè Olódùmarè. ok àdúgbò kan ní jẹ́ ìtàkùrẹ́. ẹnìkan tí ń jẹ́ ìtàkùrẹ́ wà lábẹ́. ìyàtọ̀ fún ìtàkùrẹ́ ti ọmọ ẹ̀gbọ́n. wọ́n máa fi ó kan lé wọn sọ̀rọ̀ àwọn ni. Allahu Akbar. Ìlọrin tabanikárẹ́tì ìwà dáadáa ní ilẹ̀ Yorùbá yẹn kákọ́ sọ ti ilẹ̀ Yorùbá níbi tí ìwà ọ̀daràn ò ti pọ̀ jù a máa mú ìpínlẹ̀ Ọ̀ṣun. ìwà ọ̀daràn ò ti pọ̀ jù a máa mú ìpínlẹ̀ Ọ̀ṣun. àwa wa ní ká mú ibi tí ìwà ọ̀daràn ti pọ̀ jù ní Kwara State Ìlọrin jẹ́ àkọ́kọ́ àlùjọ náà wàá dà nínú tẹ̀sán. ṣé ẹlẹ́rìí tẹ́ fi lè bá kọ̀rọ̀ tẹ̀sán. ṣé bó níròyìn ń gbé lójoojúmọ́. ok pé gẹ́rígẹ́rí àbí. bí orí bí kan sanwó sínú àkáǹtì ẹnìkan kó gbowó lọ. ẹ dákun owó tí wọ́n sọ sínú àkáǹtì ẹnìkan tí ò tí mẹ́ni tó ní ti fi ràn yàn mẹ́ta. ṣùgbọ́n Èkó ń ṣàgbèrè Ìlọrin yẹn ṣàgbèrè. Ìlọrin Táíwò Òkè Táíwò Ìsàlẹ̀ station ilé aṣẹ́wó ni. bàbá ṣé kí ẹ tún wá gbọ́ kan lè tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ẹni tó jẹ́ àáfà rí babaláwo tó jáde rí o tó ní òun mú kíní ó ní idà ń bẹ ńlẹ̀ idà òṣìṣẹ́ àwọn pààyàn àáfà ló sọ. atọ́kùn ǹjẹ́ ìlú kan wà ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń sọ pé àápà ọ ni Ìlọrin nìkan ní sọ. bẹ́ẹ̀ni o àápà ọ ni Ìlọrin nìkan ní máa ń sọ. Ìlọrin nìkan ní sọ pé àápà ọ ni. àápà ọ ni. Kò sí ìlú kankan nílẹ̀ Yorùbá tí sọ pé àápà ọ ni. Kì í ṣẹjọ́ Ìlọrin nítorí pé ọmọ àlè ọmọ àlè ti dàpọ̀ papọ̀ mọ́ ọmọ ọkọ. Àwọn ọmọ ọkọ tí wọ́n ń bẹ nílọrin wọn lè fi gbogbo ara sọ̀rọ̀ ṣùgbọ́n kéré kan dá mi lójú pé bí ọmọ àlè bá pé ẹgbẹ̀rún bọ́mọ ọkọ bá jẹyọ kan yóò sì máa jagun lọ. ẹ jẹ́ ká kí Ṣàó ìlú Ṣàó mo kí wọn láti ìgbà ayé ẹlẹ́yìn Àfọ̀njá ní Ṣàó ti sọ pé àwọn ò ní gbà wọ́n sì wà mẹ́ẹ̀dẹ̀ lélẹ́ ni. Ìlọrin kì í ṣe ìlú tó yọ tó inú náà ni wọ́n wà o. Ẹ dákun ẹ sọ nǹkan rere tó ti Ìlọrin jáde rí. Kùránì. Abẹ́òkúta ìlú òòṣà ni àbí? Àwọn náà ni wọ́n padà wá sọ pé ìlú òòṣà ni. A sì ti rí Abẹ́òkúta àbí Ògùn State General. Fẹ́ pé àwọn ló ń ṣe adarí orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ni. Tàwọn talẹ̀ntọ́ lọ́n fẹ́. Olóòṣà fẹ́. Bùkọ́lá Sàràkí sọmọ Ìlọrin ni. Kì í sọmọ Ìlọrin. Ẹ sì ní ìlú tó súnmọ́ náà. Ìlú tó súnmọ́ inú sọ́ọ̀rì tó fẹ́ kọ́ ni pé ìlú tó súnmọ́ náà ó jìnnà sálùjá náà. Ẹ gbọ́ bàbá wọn má bàa fòfin dè é. Ní tó fi orílẹ̀-èdè sọ ni pé tí àwọn bá ti lo ọdún 13 nínú ìlú kan èèyàn ti dánmọ́ torí bẹ́ẹ̀ ṣe ń sọ ní sí pé Sàràkí kì í sọmọ Ìlọrin. Èèyàn náà ṣe déédéé pé Ọbásanjọ́ èsè Yorùbá. Èèyàn ò ní gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ kó mọ́ ibi tó ti wá jáde. Èèyàn wá ní gọ̀gọ̀gọ̀ kó mọ́ ibi tó ti wá ẹ̀wá àkùjọ ẹgbẹ̀rún ok tí gbogbo ẹni bá lo ẹgbẹ̀rún ọdún náà ní Yúróòpù náà ọmọ Yúróòpù náà lòun náà. ok lẹ́yìn Yúróòpù àbí. sọ́kò ní padà wá sí. bàbá mi wá fẹ́ bí ẹ sọ pé ó ti yé mi. mo fẹ́ bí ń béèrè kan ẹ má bínú. nígbà tí wọ́n nílùú òòṣà ní Abẹ́òkúta àfa àwọn àgbàlagbà Tájú Àdábì wọ́n ní Ògùn State ló sùn sí wọ́n nínú. ilé òòṣà náà ló sùn. ok ilé òòṣà ló sùn. ilé òòṣà ló sùn. àfa àkọ́kọ́ mà ní. ilé òòṣà ló sùn. bàbá mi ẹ jẹ́ ká wá ronú báyìí. ṣé ẹ rí Ọlọ́run Olódùmarè táwa ń sọ kò ní ẹ̀yà kan tá a sún mọ́ òun la ṣẹ̀dá ayé òun la ṣẹ̀dá ọ̀run òun ní ó rọ òjò fẹ́ni tí ń sìn àtẹni tí ò sìn òun ní ó ràn oòrùn fẹ́ni tí ń sìn àtẹni tí ò sìn òun ní ó sì ṣe gbogbo dáadáa fún ẹnì kankan kò sí ẹnìkan tí Elédùmarè yọ ó wá sìn òsìn wàhálà tiẹ̀ nìyẹn ṣé wá rí Àláù òun ló máa sọ pé dandan ẹ gbọ́dọ̀ sí òun bẹ́ẹ̀ bá ti òun ó bẹ̀ yín lórí òun ó sì pa yín. lè ṣe Ọlọ́run. àwọn èèyàn wo mọ̀ yìí pé jàgídíjàgan ni Àláù tẹ́rọ́rìsì ni gbogbo ẹnu mi mo fi sọ. ẹ ṣe àdúrà wọn gbà ọkàn wọn balẹ̀ eléyìí tá a ti rí gangan ó ti tó ẹ̀kọ́ mẹ́ni méjì eléyìí tí gbogbo ilé tí wọ́n ti máa rí mú tí wọ́n sì máa rí ọgbọ́n ẹ̀kọ́ òye kọ́ nínú rẹ̀ èyí náà tó fẹ́lẹ̀ yìí nítorí pé ọ̀jọ̀gbọ́n òpin
bí èèyàn bá sọ pé òun jọ̀jọ̀gbọ́n yóò máa bá ọ̀jọ̀gbọ́n ní iwájú ọ̀jọ̀gbọ́n ni. Lábẹ́ àkórí ètò yìí ńlá tí ń kí bàbá wa ìmáàmù àgbà ti ilẹ̀ ti Yorùbá ìyẹn nílùú Ìlọrin kan náà. Bàbá wa bàbá wa ẹ̀gbọ́n wa akí bàbá wa Bàrìṣà lówù akíyín dáadáa bàbá wo kìnìún Ọ̀rúnmìlà akí ẹ̀yìn náà àti bàbá wa Adífálà láti lọ Alápá akíyín o akíyín atókíyín lẹ́ẹ̀kan sí ní ẹ̀yìn àgbà ṣàǹkóṣàǹkó tí ò jẹ́ káyọ̀ olùfẹ́ ó bàjẹ́ gbogbo yín pátá la kí kò ní sú wa kò ní rẹ̀ wá omi àlàáfíà wa tó ti ń tòrò kò ní di fíà a sì di pé àbájáde eléyìí tí àwọn agbófinró wa tí wọ́n sọ pé oníkálukú lè ṣe tiẹ̀ nígbà tẹ́nìkan ọba ti fi ní ẹnìkan lára ṣùgbọ́n èyí tèmi ọkàn tó fi kún kó di pé àwa parí ètò tòní sí ayé ni pé nígbà tí àwọn agbófinró wa àwọn ọlọ́pàá wa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ arábìnrin tó jẹ́ commissioner of police ọmọ ẹ̀kọ́ ni ọmọ ilé ọgbọ́n ni olóye ni ọmọ iṣẹ́ ẹ̀ bí iṣẹ́ ó sì ń ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ ọmọ tá a bí nílé ire ni káwá bí ni nílé ire ó sọ pé kéèyàn hùwà rẹ̀ wọ́n bí nílé ire òun náà wá tún túnra rẹ̀ bí ó bá ṣe jẹ́ pé bàbá tí wọ́n bá tẹ̀wá nífa wọn ní àtẹ̀ọ́ nífa o kò túnra rẹ̀ tẹ̀ o torí pé kò túnra rẹ̀ tẹ̀ kò túnra rẹ̀ tẹ̀ àtẹ̀ọ́ nífa o kò túnra rẹ̀ tẹ̀. ẹ rí i pé irú arábìnrin yìí tó jẹ́ komisanna pólísì wọ́n ti jẹ́ ọmọ rẹ̀ láti ìdílé wọn kí wọ́n á tó ń hùwà rẹ̀ eléyìí náà ló jẹ́ kó wọ́n máa ṣe dáadáa sí ní ojú gbogbo ayé. ṣé ẹ rí arákùnrin kan ń bẹ tóun bẹ ní ẹ̀gbẹ́ báyìí mo rò pé akúrí ni òpònú ni ọ̀dẹ̀ ni làákàyè ni kọ irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó dé kọmíṣánná kò sì dájú pé ó débẹ̀ ò sì lè débẹ̀ àfi tó bá jẹ́ pé ìgbàgbọ́ rẹ bá mú ọ lára dá. ọwọ́ àjòkó ìwọ̀n á sọ pé ẹ̀yin ọlọ́sùn ẹ̀yin onígbá ẹ̀yin ẹlẹ́yìn olóòṣà àwọn Ìlọrin sọ pé àwọn ọ̀fọ̀ òòṣà ẹ kú ńlẹ̀ yìí ẹ máa lọ síbi tí wọ́n ti máa ṣe Ọlọ́run wọlá oore torí látara àṣẹṣe nítorí látara àṣẹṣe tó fi ń sọ̀sọ́kúsọ èmi sì mọ̀ pé rìbátọ̀ ọgbà ń lọ ń jẹ lọ́wọ́ o sì fẹ́ jẹ tán takò láhà ọ̀bẹ̀rù Ọlọ́run tó fi ń sọ̀sọ́kúsọ ọ̀rọ̀ yín náà lè ní pé a fi yẹn kún ìwà arákùnrin ìfẹ́ dákọ̀ rẹ ni mo lè dákọ̀ rẹ bẹ́ẹ̀ ni mo lè dákọ̀ rẹ oró gbáwó lẹ́nu rẹ à ń ṣẹnu ṣàkàṣàkà èló lọ gbà ó ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run bọ́ọ̀ bá bẹ̀rù Ọlọ́run nílé ayé ó yẹ kọ́ rẹ̀ pé ó bẹ̀rù Ọlọ́run lálẹ́ kíámọ̀ ṣe déédéé ṣe dáadáa ní tálì kúránì ìtẹ́ ẹ̀ sọpọ́ kọ yín bó tiẹ̀ jẹ́ pé èlé tí ń bẹ́nu rẹ̀ ọ̀pọ̀ jà láàfin abẹ lọ kó Olódùmarè kó ràn wá lọ àtúwábà fún ẹnì kọ̀ọ̀kan wa